I really apologize to all my non-Yoruba speaking followers. Please, just bear with me. This particular content is going to be in Yoruba all through. Because I need láti yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Election yìí, a lot of sides ló wà. Awata dey observe from far away. Oríṣiríṣi la rí nípele tó jẹyọ lásìkò election yìí. Eléyìí mo fẹ́ fi address ẹ̀yin tẹ́ jáde wá tẹ́ ń sọ pé ọmọ àlè Yorùbá òun ló ń dìbò fún Peter Obi. Ẹ pẹ̀lẹ́ o, ẹ̀yin ọmọ ọkọ Yorùbá. Níbo ni ẹ wà? Nígbà tí wọ́n pa àwọn ọmọ wa ní Lekki during EndSARS. Ẹ̀yin àgbààgbà Yorùbá kí lẹ jáde kí lẹ ṣe sí? Kí lẹ sọ sí? Ṣebí ẹ gbà sábẹ́ abẹ́ kíní ni bẹ́ẹ̀ ni pé kò ṣẹlẹ̀. Ó wá dásìkò election. Ẹ wá wò pé ọmọ àlè Yorùbá òun ló dìbò fún Peter Obi. Generation àwọn Yorùbá ti wà yìí, àwọ̀ sí nídìí àbòsí. Ìdí ẹni tó máa